Hi everyone, welcome to Ẹ̀kọ́ Èdè Yorùbá TV. In a school they will say ala a kékeré di la di kékeré di la di kékeré e la e kékeré ẹ la ẹ kékeré fi la fi kékeré gi la gi kékeré bi la bi kékeré. Now we want to go further. I hope you understand it. So ẹ jẹ́ ká kà á, mo fẹ́ pa ojú pátákó rẹ́ ń sìn ká tó tẹ̀síwájú. A B D E Ẹ F G B. So mo fẹ́ parẹ́ ń sìn ká tó tẹ̀síwájú. Eléyìí là ń pè ní hí. Eléyìí ni i. Jí, kí, lí, mí, ní. Mo fẹ́ ká kọ́kọ́ kọ capital lẹ́la. Ẹ jẹ́ kọ́kọ́ kọ lẹ́tà àwọn lẹ́tà lẹ́la náà. Bákan náà la ṣe ń kọ ṣùgbọ́n torí pé ìyẹn kéré bí a ṣe ń kọ lẹ́tà ńlá nìyẹn. All this one, no, I wrote it in small letter in the first instance, so I now rechange it. Now this one is he, which is H. H in English. H. We call it E. He. This one is E, which is eléyìí ni letter ńlá, the capital letter of the I. We call it I in English. Òun là ń pè ní E. Eléyìí ni J in English. J. So we call it G in Yoruba. Eléyìí ni kí in English. Sorry, K in English. Why is key in Yoruba? L. We call it in English. In Yoruba we call it li. You use your tongue. Li with your upper teeth. This one is M in English. M. A pè ní mí. We use your two lips. Mí. Eléyìí ni ní. This one wants to be as if that you are calling L in Yoruba. Li. So this one is ní. Ẹja tuka. Let me repeat. H. He. H. He. Letter I. We call it E. Letter J in English. We call it G. Letter K. We call it key. Letter L. We call it li. We call it li. Call it again. Li. Letter M. We call it me. Me in Yoruba. Me. This is N. We call it ne. All this one, they are all capital letters. A pè ní lẹ́tà ńlá. That is capital letter, big letters. Also, we have the small letters. We write it also like this. He,
E, G, K, L, which is li, M, which is me, and ni. Let's see it. Big letters, which is capital letter. He, letter la, letter kékeré. He, and this one is E, which is I. This one is small letters. E, J in capital letter in English, which is G, small letters, letter kékeré, G, capital letter K, which is K, small letters, letter kékeré, K, letter L, which is L, capital letter in English, li kékeré, lila, M, small letter, M, a pè ní mi la, mi kékeré, N, ni, which is small n, ni, hila, hi kékeré, say it, hila, hi kékeré, I. Can you see that the difference it sounds differently, but just resemble. He, ila, I kékeré, jila, ji kékeré, jila, ji kékeré, kila, ki kékeré, lila, li kékeré, mila, mi kékeré, nila, ni kékeré. Now I want to read it together from the first letter in alphabet, which is letter A, but A ní Yorùbá, A, B, D, E, F, G, B. He, I, G, K, Li, Mi, Ni. Hope you understand. Read it again. Ha, B, D, E, F, G, B. He, I, G, K, Li, Mi,